ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi ti yín náà ni èmi ti yín tòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ìkànnì yìí. Ohun ìṣẹ̀lẹ̀ ọ̀tun la máa ń mú wá fún yín, ṣùgbọ́n èyí tí mo tún mú wá lónìí ó tún jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani lẹ́rù, ìṣẹ̀lẹ̀ ńlá. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ká jọ wo fọ́nrán yìí papọ̀. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gangan? Kí ló dé tá máa rí ojú ọ̀nà lẹ̀ tá máa wọnú igbó lọ, ẹ̀yin èèyàn mi? Kí ló dé tẹ́rù máa ń bà wá láti sòtítọ́ ọ̀rọ̀? Kí ló dé tó jẹ́ wípé tá bá la fẹ́ fọ ìdẹ̀tí mọ́ a máa ń fi dúdú gbo dúdú ni? Àádẹ́ máa ẹ̀sẹ̀tì wípé kíkiní yẹn kó funfun. Ẹ̀yin àgbà àsìkò yìí wọ́n lágbà ajáwé ló mehoro òwòyí lé. Ẹ má mà rò wípé Yorùbá ayé ìgbà kan tẹ́ máa fi àbòsí kún gbogbo nǹkan, ojú mà ti là. Kí a tó tiẹ̀ tó sọ̀rọ̀ nípa another part of Nigeria. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Má ṣe ìyá wa tí ó sọ̀rọ̀ lọ sí má ṣe àti fiṣẹ́ ńlá kan ilé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n sì torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọ́n bá fẹ̀tù sí wọn lọ́kàn. Then àwa ń fi àsìkò ìran Comrade Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kọ́ pé Sunday Ìgbòho kọ́ sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àǹdẹ̀ kan ceasefire. Àgbẹ̀gbọ́ kàkàkàkà ní gbogbo ayé ìlú ẹjọ́ lọ́lọ́ ṣé ẹ̀rẹ́ bá wa ṣiṣẹ́ yẹn. Ṣé ẹ̀yin èèyàn ṣe gbọ́ ọ̀rọ̀? Ṣé fídíò yẹn ṣó yé wa? Àwọn àgbààgbà tó wà ń bẹ̀ tí wọ́n ní wọ́n parí ìjà láàrin Ààrẹ Ganiyu Ige Adams àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho, ṣé lótìtọ́ àti lódodo ìjà ni wọ́n parí ṣá àbí wọ́n tún fẹ́ bu petrol sí? Because wọ́n ní pé kí wọ́n lọ bá bàbá Akíntóyè kí wọ́n bá Chief Sunday Ìgbòho sọ̀rọ̀, kí Chief Sunday Ìgbòho kàn sọ fún gbogbo àwa mídíà tí à ń speak fún wọn láti support wọn pé ká ceasefire. Àwọn ò fẹ́ gbọ́ ẹni ọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tàn. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Àwọn wo ló ń sọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tàn? Àwọn wo ló ń sọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tàn? Ẹ jẹ́ ká máa mọ ọ̀rọ̀ tá máa sọ, kì í ṣe wípé ká la fẹ́ tún nǹkan ṣe ká tún máa bà nǹkan jẹ́ náà. Lákọ̀ọ́kọ́ náà, àwọn wo ló ń sọ ọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tàn? Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. Èmi ò speak fún mídíà kankan o, ẹ má ṣì mí gbọ́. I am speaking for myself. Oníkálùkù ló ní right. Ara mi lèmi speak fún on behalf of myself. Èmi ò sí ní mídíà tó sọ kọ́tọ̀kọ̀tàn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. I am a brand on my own. Igboho is a brand on his own. Ìrù ẹkùn brand Chief Sunday Adéyẹmọ Ìgbòho ni, kì í ṣe Yorùbá Nation Movement. Yorùbá Nation Movement, Bàbá Akíntóyè, wọ́n lead wa. Ìrù ẹkùn belongs to Ìgbòho. Tá bá jókòó tá bá gbọ́ ọ̀rọ̀ tí àwọn àgbààgbà sọ bẹ́ẹ̀ pé wọ́n lọ bá Bàbá Akíntóyè. Does that mean wípé ẹ ò lè pe Ìgbòho síbi tí ẹ pé? Kí ló dé tí Ìgbòho go síbi tí ẹ wà? Because èmi ò mọ̀ bóyá Chief Ìgbòho wà ńbẹ̀ yẹn o. Tí Chief Ìgbòho bá wà ńbẹ̀, mi ìdẹ̀rọ pé wọ́n á rántí pé bóyá Bàbá Akíntóyè wọ́n ṣẹ̀ lọ fẹjọ́ sùn wọn. Ṣùgbọ́n mo rí Ganiyu Ige Adams dáadáa tí mo dẹ̀ mọ̀ pé gbogbo yín náà rí. Ẹ jọ̀ọ́, kí ni ẹ̀ṣẹ̀ Ìgbòho? Kí ló dé tí àgbààgbà tí ẹ ò lè sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà? Ká jẹ́ kí gbogbo nǹkan tó rùn lẹ̀ kó tán, kó ní kálukú mọ́ límìtì ara ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Tẹ́ bá fẹ́ parí ìjà, ẹ ní láti fi gbá kan bọ̀kan nínú, ẹ má gbé kan lérí ìkan. Ìyẹn ò ṣe wípé wọ́n parí ìjà, àti wípé tán bá fẹ́ parí ìjà tí èèyàn méjì bá ń jà, tí ẹ bá fẹ́ parí ìjà, tẹ́ wá mú èèyàn kan tẹ́ wá mú wá sọ́dọ̀ tiyín nìkan. Tí ẹnì kejì tí ẹ ṣe kankan tí ẹ ò pé síbẹ̀ tó jẹ́ èèyàn méjì ló ń jà o. Èèyàn kan lẹ mú sáàrin,
ẹ wá sọ wípé kí wọ́n lọ sọ fún ẹnìkejì wípé kó ceasefire. Meanwhile èèyàn méjì lẹ fẹ́ parí ìjà fún, èèyàn kan tó wà ń bẹ̀ èyí tó yẹ kẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún. Nǹkan tó ní láti ṣe òun náà ní láti sọ fún àwọn èèyàn títí ẹ̀ ká máa jẹ́ kó yé ń bẹ̀ wípé Ganiyu Ige Adams o ṣe bóun ló da àwọn OPC sí online. Ìwọ náà ní láti stop kó sọ fún àwọn boys ẹ̀, a dẹ̀ máa sọ fún Ìgbòho náà kó bá àwọn blogger sọ̀rọ̀ tí wọ́n speak on his behalf. Bẹ́ẹ̀mi ṣe mọ̀ tán ṣe ń parí ìjà nìyẹn. Ṣùgbọ́n tó bá ti di wípé orí kan òun lẹ̀ ń dá lẹ́jọ́ kó ceasefire, ṣùgbọ́n tẹ́rù ń bà yín láti bá ẹnìkejì sọ̀rọ̀ parí ìjà o. Bẹ́ẹ̀mi ṣe rí. Èmi náà ń ṣọmọ kékeré, ọjọ́ ti lọ lórí mi o, ẹ má fojú mi jọjù. Ọjọ́ ti lọ lórí tèmi náà. Mi ò ń ṣọmọ àkókò àgbékọ́rùn roko téèyàn kọ́kọ́ máa sọ táwọn kan máa kóra wọn jọ tẹ́ máa rò wípé ẹ máa fọ̀rọ̀ nàyàn lẹ́gba àbí ẹ máa sọ̀rọ̀ síyàn. Gbogbo wa la mèdè. Mo mọ ohùn, mo mojú, mo mọ́ra, mo mọ ohùn, mo mèdè. Ìgbòho ṣe ni tí wọ́n máa fọwọ́ rọ́ sẹ́yìn. Ìgbòho kì í ṣe ọmọ àkókò nílẹ̀ Yorùbá. Ìwọ tó ń flag mi ò ní fọwọ́ ẹ̀ ṣe rere sẹ́yìn, ó ṣú ọ̀jù ni. Gbogbo iṣẹ́ rere tó bá kójọ nínú ayé ẹ̀ látijọ́ tó ti ń ṣe bí nǹkan tẹ́ ẹ̀ ń try láti ṣe kí n ṣe nìyẹn. Ẹ mọ̀ máa flag mi kí n lè ṣe pé sódà àwọn fans àwọn lovers mi wọ́n lè wá sọ́dọ̀ I don't care. Ṣùgbọ́n ìwọ tó ń flag mi ní gbogbo ọjọ́ tí bá wá sórí show yálà lọ́kùnrin àbí lóbìnrin bẹ́ẹ̀ bá ní iyì mọ iye ọdún tẹ́ máa pẹ́ lórí èpè nínú ayé, gbogbo iṣẹ́ rere tẹ́ bá kójọ ẹni ẹlẹ́ni á máa bá yín gbógun tì yín, ẹ̀ẹ́rógun elénìní wọ́n á gbógun ti iṣẹ́ yín á bàjẹ́ lójú ayé yín, iṣẹ́ yín ò ní lákòjọ. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Ṣé bó ṣe ń parí ìjà nìyẹn? Ẹ̀yin èèyàn lẹ́yìn ìgbà tí fídíò yẹn jáde ṣé tún ti rí another video tí àwọn ọmọ OPC tí wọ́n ṣe síta? Ṣé ti rí fídíò tí àwọn ọmọ OPC ṣe síta? Mo rí fídíò yẹn, mo rẹ́rìn. Ẹ gbà wá, kí ló ṣẹlẹ̀ ńlẹ̀ kó o tó ajíire gangan náà? Kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gangan? Kí ló dé tá máa rí ojú ọ̀nà ńlẹ̀ tá máa wọnú igbó lọ, ẹ̀yin èèyàn mi? Kí ló dé tẹ́rù máa ń bà wá láti sòtítọ́ ọ̀rọ̀? Kí ló dé tó jẹ́ wípé tá bá la fẹ́ fọ ìdẹ̀tí mọ́ a máa ń fi dúdú gbo dúdú ni, àádẹ́ máa ẹ̀sẹ̀tì wípé kíkiní yẹn kó funfun? Ẹ̀yin àgbà àsìkò yìí wọ́n lágbà ajáwé ló mehoro wò yí lé. Ẹ má má rò wípé Yorùbá ayé ìgbà kan tẹ́ máa fi àbòsí kún gbogbo nǹkan, ojú mà ti la. Ayé àbòsí ò máa ṣẹlẹ̀, kò máa ṣe àyè ìgbà téèyàn máa lè sọ̀rọ̀. Tẹ́ máa rò wípé máa lọ kóra yín jọ lẹ́yìn, ẹ máa ṣe àbòsí, ẹ máa ṣe ọ̀tẹ̀. Èmi Yèyé Dára Kowé mo jẹ́ ìkan lára àwọn ojúlówó ọmọkọ ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sì ó dá lẹ́nu mi. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní right lábẹ́ gbogbo ẹnìtì tó bá wù kó jẹ́ nínú ayé láti bá wọn dá sí ọ̀rọ̀ ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Tí nǹkan bá lọ lódìlódì, àgàgà ẹ̀yin àgbààgbà, nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe, ọ̀nà tó bá yẹ kẹ́ ẹ rìn, nǹkan tó bá ipa tó bá yẹ kẹ́ ẹ kó, tí ẹ bá ti ń fi igbá kan bọ̀ kan nínú àbí tẹ́ neglect ẹ̀ sílẹ̀, àwa máa dìde, a máa sọ̀rọ̀ sí yín. Èmi ò bẹ ẹ mọ yọdún tẹ́tí sọ wípé Dára o òun ló bá gbàlagbà o, Dára o òun ló sọ̀rọ̀ sọ́ba o. Gbogbo fídíò tí mo ti ṣe ẹ ní kí àwọn àgbààgbà kan lọ wò ó, èyí tí mo bá gbé ṣépè nínú yín ọ̀rọ̀ ni mo máa sọ̀rọ̀. Téèyàn bá sọ̀rọ̀ ó yàtọ̀ sí èébú. Èmi ń sọ ọ̀rọ̀ láti ṣí yín níyè ká mọ̀ wípé this is new face of Yorùbá land. Enough is enough for all these shenanigans. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nínú fídíò yẹn ẹ parí nada, ẹ parí gag, ẹ parí shit. Àbòsí òun la rí ń bẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ sọ wípé kí Ìgbòho, torí Ìgbòho nìkan ni mo rí tán gé sí online. Ẹ jọ full video dà, full video ibi tẹ́ ẹ ti dáta ṣaran fáṣaran dà. Full video nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ parí ìjà, tẹ́ ẹ bá tọ́wọ́ yín bá mọ́ tó dé jẹ́ pé òtítọ́ nǹkan tó yẹ kẹ́ ṣe lẹ́ṣe, tẹ́ ẹ fi gbá kan bọ̀kan nínú, tẹ́ ẹ fẹ́ máa gbé kan lórí ìkan. Full video dà ibi tẹ́ ẹ ti jẹ́ kí Ganiyu Ige Adams kó mọ̀ wípé ìwọ tó máa ń pera ẹ ní generalismus of Yorùbá land anywhere tó fi ilẹ̀ Yorùbá tó fi ń yangàn. Kí ló dé tó jẹ́ wípé at any time ẹ̀yin èèyàn ẹ wá ẹ jẹ́ ká pera wa padà. Ṣé ẹ rántí nígbà ọ̀rọ̀ Yorùbá nation tó ń gbóná lálálá? Àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí nẹ́rọ̀ kan ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ mọ̀ wípé kó tó dípà lọ pé ṣù Sunday Adéyẹmọ Ìgbòho the same Gani
Ige Adams yìí là ń pè kí ni nǹkan tó ń gbé wa sí is coming yẹn kò sọ pé òun wá ṣe kò dẹ̀ sọ pé òun ò ṣe owó ẹmọwó wá owó kí ló ń gbà owó ẹṣin funfun owó màálù funfun ẹṣin dúdú màálù dúdú wọ́n máa ṣètùtù owó ètùtù ó nìkan ni ìgbà tó pẹ́ lání àdáwó ètùtù kankan mọ́ wọ́n ń rèpò àwọn ìyá ní Ìbàràpá wọ́n fi tipátipá bá wọn sùn wọ́n ń gbọjà wọn wọ́n ṣoríṣiríṣi ọ̀rọ̀ ètùtù kọ́ leléyìí ọ̀rọ̀ ká dìde ká ṣiṣẹ́ ní ká protect ilẹ̀ wa ká dìde tì wọ́n kọ́ lè mọ̀ wípé torí ọ̀rọ̀ wípé wọ́n ti kó wa láyà jẹ wọ́n ti kọ́ńkà wa ọ̀rọ̀ ká dìde nàró mọ́ wọn kọ́ lè mọ̀ wípé a ò sùn a kàn máa ń tolerate a máa ń lẹ́mìí ìfaradà ẹ̀dẹ̀ tí wá sún wa kàn gírí nìyẹn àsìkò àti speak out láti dìde fún ìran wa ó ti tó kí ni èdè ogo àìmọye interview tí Ganiyu Ige Adams tó grant ní BBC kí ni èdè tó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti gbàgbé náà ẹ ti gbàgbé tó máa sọ pé ibi tí Yorùbá bá ti ń lọ òun lọ ṣé ti gbàgbé statement yẹn ni ẹ̀yin èèyàn mi ṣé ẹ ti gbàgbé statement tí Gani máa ń sọ fún wa ní gbogbo ìgbà yẹn ibi tí Yorùbá bá ti láwọn ń lọ ibẹ̀ là ń lọ ibi tí Yorùbá bá ti láwọn ń lọ ibẹ̀ lòun ń lọ ibi tí Yorùbá bá ti lóun lọ ibẹ̀ lòun ń lọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn wa gbé nílẹ̀ Kóòtù Àjíire tí àwọn Fúlàní fẹ́ take over ilẹ̀ Yorùbá tó rò fẹ́ kò rọrùn fáwọn èèyàn láti gbé mọ́ olóko ò lè lóko olódò ò lè rodò ok ẹ ti ẹ̀já gbàgbé yẹn ẹjá wọlé tó ṣẹlẹ̀ ní Oríire ṣebí Gani ní ibi tí gbogbo ọmọ Yorùbá tẹ́ bá lọ lòun lọ ẹjọ́ kí ló dé tán kó wọn ní Oríire tí wọ́n wá pe Gani tán pe gbogbo ọmọ ọkọ Yorùbá ẹ dìde ó yẹ ẹjẹ́ àlọ́ wá bá ṣe máa gba àwọn ẹni ìsílẹ̀ ṣebí Gani níbi tí Yorùbá bá lọ ní gbogbo lòun lọ kí ló dé tí Yorùbá ní ká lọ sínú igbó ká lọ gba àwọn ọmọ tọ́kọ́ ló ní Oríire sílẹ̀ ẹjọ́ ṣé Gani lọ ṣebọ́ níbi tẹ́yìn Yorùbá bá lọ lòun lọ kí ló dé tó tàdí mẹ́yìn throughout gbogbo ìgbà yẹn ìjẹ́ mọ̀ nǹkan tí Gani máa ń ṣe ta ló lè rántí gbogbo ìgbà tí wọ́n fi kó àwọn ọmọ Oríire lọ ta ló lè bá mi rántí nǹkan tí Gani àtàwọn ọmọ OPC ń ṣe nígbà tí gbogbo wa tá a káyà sókè báyìí eléyìí tó sunkún àgàgà nígbà tí wọ́n ṣó fídíò pé wọ́n gé orí Mr. Oyedokun yẹn lọ tá a mọ̀ pé wọ́n tún ti pa another man ta ló lè rántí gan-an fún wa kí ni Gani àtàwọn ọmọ OPC ẹ̀ kí ni wọ́n ń ṣe ní online you see à ń pé gbẹ̀gbé nǹkan ìjà ni wọ́n ń jà a ní ká wá ó ti ní ibi tí Yorùbá bá ń lọ ni wọ́n ń lọ Yorùbá wá sọ wípé àwọn tí wọ́n kó ní Oríire ní Ọ̀yọ́ state is a slap on our face wọ́n fẹ́ fi nǹkan burúkú lọ́lẹ̀ ní ilẹ̀ Kóòtù Àjíire a dẹ̀ ní láti dúró tì wípé láyé ẹ lè máa ṣe ní any other state ẹ lè máa ṣe ní north ẹ lè ṣe ní any other place ní south ṣùgbọ́n nílẹ̀ bàbá wa wípé ẹ máa wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn student ẹ wá máa gba ransom lé wọn lórí láyé àwa ò ní gbà ṣebí Gani ní àwa ọmọ Yorùbá ibi tá a bá lọ lòun lọ ẹjọ́ kí ló dé tán pé gbogbo àgbáyé pé kí wọ́n wá lọ kọ́ lọ sínú igbó kọ́ lọ gba àwọn ọmọ sílẹ̀ tí Gani tó wá sọ dìjà ìjà nìkan la rí tí Gani jà àtàwọn ọmọ OPC throughout tí gbogbo wa fi kọ́kàn sókè tá a fi sákiri tí ṣe Sunday Igboho ẹ má bínú tí fídíò mi bá skip ẹ má bínú tó bá freeze mọ́ yín lọ́wọ́ kì í ṣe ibi tẹ́ ti ń wò mí kò dẹ̀ ṣe pé bóyá fóònù ẹ wọ́n flag mi ni ẹ̀yin ẹ stay síbẹ̀ tẹ́ bá like láti lè má bá mi tẹ love ẹ bá mi tẹ ẹ lè má comment kẹ́dẹ̀ bá mi share God bless you. àbí kò yé yín ṣebí ní ìgbà tí gbogbo kinní yẹn gbóná jẹjẹ àbí bí Mákindé ṣe gbìyànjú tó wípé kíni kí wọ́n má lọ kẹ́nìbọ̀dì má wọnú igbó Old Ọ̀yọ́ park ìgbà kan àwo kan only God knows what Mákindé is up to pẹ̀lú kinní yẹn ó yá lọ bẹ̀ kó lọ gbà wọ́n jáde ó make attempt láti sọ pé ó fẹ́ lọ gba àwọn ọmọ Oríire àwọn aráàlú apariwo Chief Igboho dìde wọ́n fẹ́ wọbẹ̀ oní Igboho ò gbúdọ̀ wọbẹ̀ anybody ò gbúdọ̀ wọbẹ̀ okay ìwọ tó jẹ́ governor gbé security dìde Àmọ̀tẹ́kùn dà àwọn sójà dà gbé wọn dìde kó rán wọn lọ sínú gbọmbẹ kí wọ́n lọ gbà wọ́n wá ọ̀tọ̀ ní nǹkan tí Mákindé ń ṣe campaign president kíní tó fẹ́ ṣe òun ló ń ṣe kiri ó àbádọ́nà àwọn ọmọ tí ó bá jẹ́ wípé federal tí ìbá wa dá sí ọ̀rọ̀ yìí àwọn ọmọ yẹn sì àwọn ọmọ tọ́kọ́ lóríire wọ́n sì máa wà ń bẹ̀ títí dìsín tí Mákindé ò ríro ó ń dúró dìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá gbé lẹ́yìn ìgbà tó ń rìlíìsì wọn ní Mákindé ní kíní surveillance jet tó lóun rà 7.7 billion ló ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ ṣé surveillance jet yẹn ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fi gbé wọn ní inú igbó bóyá wọ́n ti pa gbogbo wọn dànù ńgbà yẹn who knows ẹ jẹ́ kí Yorùbá ká máa sọ̀rọ̀ níbi tó bá yẹ ká ti sọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan kú ẹnu náà
ṣé bí àwọn bàbá yẹn ṣe jókòó síbẹ̀ yẹn níwọ̀n bá short video lèmi rí bẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ wípé ó kéré jù ní ibi tán ti ṣe meeting yẹn tán sọ wípé wọ́n ti parí ìjà yẹn wọ́n jókòó rárá láti sọ̀rọ̀ ńbẹ̀ ó kéré jù wọ́n á lo 1 hour. Where is the full video? Where is the full video? Because ibi tí Ìtìgbò nìkan ó lè gé síta. Does that mean wípé ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ pọ̀ sẹ́yìn Gani abẹ́yìn gan lẹ́ ti Gani láyà tẹ́ǹtì lẹ́yìn wípé kó dá ogun sílẹ̀ nínú nílẹ̀ Yorùbá? Because lẹ́yìn ìgbà tẹ́ ṣe fídíò ṣé tún ti rí fídíò tí àwọn ọmọ Gani ṣe síta? Ṣé ti rí fídíò tí àwọn ọmọ Gani ṣe síta? Bàbá Ọọ̀ni òun ni wọ́n tún fi ń pa á. Bàbá Ọọ̀ni Ìrìṣà òun ni wọ́n fi ń pa á. Gani ti ṣetán tó fẹ́ tẹ̀. Tá a bá sọ fún wípé ẹ̀mí ìgbéraga tó gbé ẹ wọ̀ ó ṣàfẹ́ gbé ẹ wọlẹ̀ pátápátá kó tó jáde lókàn àyà ẹ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ o Ganiyu Ige Adams ó ti sọ o ó ti wí ó clear dáadáa o ó ní lọ́dọ̀ ti tòun o òun ò bẹ̀rù anybody ńlẹ̀ Yorùbá òun ò kì í ṣe Ìgbòho ó lè má dárúkọ Ìgbòho but òun ò sásábẹ́ òun ò forí sábẹ́ anybody òun ò dẹ̀ bẹ̀rù anybody ṣebí the same Gani ló sọ gbàrà tí bàbá Adéyẹmí àná tó fi joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ló lójú ọba tóun lè dọ̀bálẹ̀ fún until date ọba mélòó lẹ́rí tí Gani dọ̀bálẹ̀ fún nílẹ̀ Yorùbá mi ò rò pé lọ́ba tí Gani máa ń dọ̀bálẹ̀ fún ṣé the same Gani tó fẹ́ handshake bàbá Aláàfin Ọ̀wádé ṣé the same Gani tó náwó sí orí àpèrè tó fún ní oyè tó fẹ́ fi tó sin ní wín lọ́wọ́lọ́wọ́ sí tó lóun dé oyè then I am the generalismus of Yorùbá-land I am the generalismus of Yorùbá-land I am the generalismus àwẹ̀ gbé generalismus sígbó orí àpèrè tó fún ẹ ní oyè tó jẹ tó fi ń pariwo tó ń wú gàgà wú gùgù tó bìlífù yìí pé ó ti ga ju gbogbo ilẹ̀ Yorùbá lọ àti bàbá Tinubu ó rí ó pọ́ bàbá Tinubu lé òun gbógun ti bàbá Tinubu òun gbógun ti bàbá Ọọ̀ni gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pàtàkì gbogbo wọn òun gbógun ti Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pátápátá majority wọn lòun gbógun ti ó bá gbogbo wọn ṣe ó lọ ń join outsider mọ́ àwa ọmọ kóòtù ajíire Yorùbá ó wá lọ káwọn kọjọ wọn wá jókòó tì ẹ wọn wá gé short video ti Ìgbòho síta ṣe rí ogun tẹ́ bá lè fẹ́ jà yẹn àwa gan dúró dè yín ẹ̀yin àgbààgbà tẹ́ wà ń bẹ̀ yẹn àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá bí àwọn àgbà bá fẹ́ tún lè ṣe ó ní bọ́n ṣe máa ń jókòó ìjókòó tá ìjókòó àti wọn bá fídíò tó gbé síta ìjókòó ọ̀tẹ̀ ìjókòó rìkíṣí ìjókòó àbòsí pọ́nbélé òun lẹ lọ ṣe ẹ máa bọ̀ online kẹ́ wá lọ di ẹnu mídíà mú ṣé mọ̀ wípé ẹ mọ̀nú ilé gbogbo mídíà ṣé mọ̀ wípé Gani ti sọ wípé Ìgbòho ló fún gbogbo wa lówó ẹ bá wa bèrè ìwọ mídíà tí Ìgbòho bá fún lówó jẹ́ bọ́ síta kó má bò ó tí mo mọ̀ dájú gbangba wípé Ìgbòho ò fún anybody lówó oníkálùkù kan rí náà ni wípé Gani kí ló dé tó jẹ́ wípé gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ló máa ń gbógun tì tó máa ń kọjú ìjà sí àsìkò tá a wà yìí kò sí ìjà nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ìjà kọ́ là ń wá ọ̀rọ̀ ìtẹ̀síwájú àti ìṣọ̀kan gbogbo nǹkan tó ti bàjẹ́ nílẹ̀ Yorùbá a fẹ́ tún ṣe a fẹ́ kí àwọn ọmọ kóòtù ajíire Yorùbá a fẹ́ máa ṣe ọmọ ìyanu àwòsá mọ́ a fẹ́ sọra wa di ẹyọ kan òṣùṣù ọwọ́ kan tí kò ṣeé kán a fẹ́ di ìbẹ̀rù padà fún gbogbo àwọn ẹ̀yà tí wọ́n ń jó pàlóńgò lórí wa tí wọ́n ti rí wa fín nítorí pé a fìfẹ́ ránṣẹ́ sí nítorí pé a fìfẹ́ fún wọn a fìfẹ́ hàn wọ́n a sì fàyè gbà wọ́n nílẹ̀ bàbá wọn a ní láti correct àwọn nǹkan tó ti bàjẹ́ ìgbà yẹn ni Gani wá mọ̀ wípé ìjà ló ń fẹ́ jà ogun ló ń fẹ́ dálẹ̀ ókè àwọn tó fẹ́ gbógun jà wá lélẹ́yìí náà àwọn Fúlàní ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá di bó lè lọ yàgò kó lóko má lè roko kó lódò má lè rodò tó já sí wípé wọ́n ti wà nínú igbó àwọn brothers wa àwọn ìyá wa tó bá gbìyànjú pé wọ́n fẹ́ lọ dá oko wọ́n pa wọ́n sínú oko àwọn tó wà láàrin ìlú wọ́n wá ń kó wọn láàrin ìlú olóko ò lè lóko èyí tó wà láàrin ìlú inú fo àyàfo ló wà gbogbo ìyẹn ò tí ì tó àpérò fún Gani ń dúró ó wá sọ wípé ó dìgbà tí gbogbo àwọn lọ́balọ́ba níjòyè àti gbogbo gọ́fúnà pátápátá tí gbogbo wọn bá foríkorí tí wọ́n kọ lẹ́tà tí wọ́n fi plane tó ṣàtà private flight tó wọ́n fi gbé òun nínú ilé òun Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá dọ̀bálẹ̀ níwájú òun kó wá bá òun sọ̀rọ̀ wípé wọ́n nídìí òun o ìgbà yẹn lòun tó máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ tó wà nílẹ̀ ó tún kúrò lórí ìyẹn
torí nǹkan tó kọ́kọ́ sọ ní pé wọn ò pè ẹ́ ó ní wọn ò pè ẹ́ tó jẹ́ sí pé òun ẹ̀sẹ̀ tí kí gbogbo àgbààgbà kọ́ máa bọ̀ kọ́ wá kúnlẹ̀ lẹ́nu ọ̀nà ilé ẹ wípé ààrẹ ó yá o máa bọ̀ ogun fẹ́tẹ̀yìn omi fẹ́tẹ̀yìn wògbí lẹ́nu àti níjẹ kọ́ gbé ẹbọ kàkàtí kagúláyà torí pé ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò kọ́ wá gbé bá ẹ. ìgbà tí ìyẹn tó cast olóòkọ lẹ́tà for good 5 years ló fi pariwo lẹ́tà tó kọ. ó kọ lẹ́tà wọn gba lẹ́tà ẹ̀ka wọn pè ẹ́ o ṣàròjọ́ ò bẹ̀rẹ̀ sí ní sọmọ́ Ìgbòho lẹ́sẹ̀ torí pé o bìlíìfì pé o fẹ́ gbé Ìgbòho lé ọwọ́ ayé àwa mọ̀ ẹ́ pé oṣó ni ẹ́ torí o lè má jẹ́ oṣó ó jẹ́ wípé lórí ọ̀rọ̀ ẹnu tá a jọ sọ tí à ń sọ tiwa tíwọ náà ń sọ ti ẹ padà tó o dẹ̀ dá oríṣiríṣi àwọn èèyàn sí gbòòrò tí gbogbo wa jọ ń fọ̀rọ̀ ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ó gbé àjẹjáde wípé kan wá pa wá bẹ́ẹ̀ náà ló fi yẹn ṣe nìkan ó tún jẹ́ kó yé wa ó ń lérí mọ́ wa wípé lára agbára tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n dájọ́ fún ẹ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní tó bá mú díẹ̀ ńbẹ̀ tó bá sálù wá wípé gbogbo ọ̀tá wa máa kú tó jẹ́ sí wípé bó ṣe máa pa ìran Yorùbá àti ilẹ̀ Yorùbá bó ṣe máa pa wá run ó nìkan tó yá ẹ lára torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èyí tó ní kókó bó ẹ bọ̀ ó mà rí bọ ó ló lè bọ ìgbà abẹ́bẹ́ tó bá kó 1000 ẹgbẹ̀rún abẹ́rẹ́ nínú òkùnkùn tó bá kó fún ẹ wàá bọ́ láìsí nọ́mbẹ̀ ṣé ìyẹn náà ní kò ṣe ni Gani ṣé ìyẹn náà ní kò ṣe ni kí ló ṣẹlẹ̀ gógó kí ló dé tẹ́ bá dé wá wo gbogbo ilẹ̀ kó tó ajíire ilẹ̀ Yorùbá lénìí ẹ rí wípé àlàáfíà yàtọ̀ fún àwọn olóṣèlú tó ń bára wọn pọ̀ àwọn APC PDP APC àkọọdù yálà ní lọ́yọ̀ọ́ o àbí ní Ọ̀ṣun yàtọ̀ fún àwọn oní politicians tí wọ́n bára wọn pòpọ́npòpọ́n wọ́n fẹ́ dìbò nígbà a máa gbà kò síbi tí wàhálà kọ́kọ́ ti wà nílẹ̀ Yorùbá Gani nìkan òun ló ń dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá òun ló ń sọ wípé eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ òun ò ní gbà kọ́mọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn òun ò ní jẹ́ kí omi àlàáfíà kó rú ní ilẹ̀ Yorùbá yet ó dẹ̀ pretend ó dẹ̀ ń fira ẹ̀ wá dẹ̀ máa pẹ́rẹ́ ní generalismus ṣé bẹ́ẹ̀ ni Gani ro ipa stupid tó ni ok gbogbo wa ti mọ̀ wípé ibẹ̀ ní kọ́kọ́ ni à ń lọ ó ní àwọn fídíò kan tí mo tún fẹ́ fi hàn wá. ogun bá wọlé tó wá ẹ wo àmì tó ń lọ náà kánà ń dóde ìjọba táwọn ọ̀rọ̀ bàbá ká mọ́lé sí àwọn àtẹ̀lọ́ gba púrọ̀mà tó fi pé ọ̀pọ̀lọpọ̀ oníkan ṣe sàfáàsì so màá rọ̀ wá ẹ dákun ẹ mọ̀ jẹ́ kí láti torí pé bóyá àwa láti local government àwa pọ̀ lé ní àwa ń lọ àwọn olórí búkọ tó ń sọ ohun káwá fi opportunity ẹ̀gbá kára ń tà wọn ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnájì wọn ò ní ẹnájì láti lọ bí fèsì àwọn tí a kún fèsì àwọn olóògùn wọn máa fèsì ìpè tó yìí sẹ́ fún Yorùbá nìyẹn kò sí yóò sì jà lórí àwọn kan tó ìyẹn ní nǹkan tẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn ẹ dákun dán side attraction ni wọ́n pè ẹ mọ̀ jẹ́ kẹ́ni bọ̀dù distract you know where we are going bẹ́ẹ̀ ni kí wọ́n lóye òun lẹ́gbẹ́ olórí gbogbo tó wá pẹ̀ látọ̀ the least you can do ẹ lọ report ẹ ní nearest police station. táwọn sọ̀rọ̀ odò àti bí onígbàgbọ́ tó fi fèsì ara wọn àwọn ọkọ̀ ọmọ fáṣẹ àwọn ọmọ kan ní distraction ni ibi tó yẹ ká lọ àrí bẹ́ẹ̀ lọ àwa là ń lera káàkiri agbórí sí wọn náà lájọ ṣe odò yẹn so ẹ jọ ẹ mọ̀ jẹ́ kí anybody distract wa kó máa di lọ́la pé èyí tó fẹ́ ni pé ìdọ̀gba tóbi tí wọ́n ń lera káàkiri. ṣé ti ń gbọ́ Ganiyu Ige Adams bó bá ṣe wù kó ṣe kógun jà tó àtàwọn ọmọ OPC lórí ọ̀rọ̀ Ìgbòho irú ẹkùn oníbà ìjà ṣebí brọ́dà wa tó ń sọ̀rọ̀ yẹn wọ́n wà nínú OPC tẹ́lẹ̀ òun lẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀ tó ń sọ yẹn òun ni brọ́dà wa yẹn sọ wípé bó ṣe máa ń ṣe nìyẹn ìwà Gani lẹ rí yẹn ó máa dá wàhálà lẹ̀ kí Yorùbá kọjú ìjà síra wọn ká má gbọ́ra wáyé kí ọ̀tá lè ráyè wọlé sí wa láàrin ó ṣàfẹ́ kí ogun ṣẹlẹ̀ láàrin OPC ẹ̀ àti ìrù ẹkùn sódà bàbá Tinubu tán fún Ìgbòho ní go ahead lọ dẹ́gbẹ́ sílẹ̀ àti gbogbo ìṣẹ́ mọ̀ pé nínú ọ̀rọ̀ ẹ̀ ó ti ń sọ ó ń dùn ó ń jo ó lóun òun kẹgbẹ́jọ ní kò sí pírẹsidẹ́ǹtì tó bá òun kẹgbẹ́jọ wọ́n bá ẹ kẹgbẹ́jọ kò káyé bó ní kálukú ti wáyé tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni
ṣùgbọ́n ohun tá a fi ń dẹ́ ẹ lójú àti gbogbo àwọn tó kó rọra ni wípé ṣó rí Ganiyu Ige Adams bí náà bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ kì í tán lé èékánná ni Yorùbá wí. Níwọ̀n ìgbà tí àwọn boys ẹ̀ nǹkan tí mo mọ̀ ni wípé ìwọ tó bá jọ original ọmọ ọkọ ilẹ̀ Kóòtù Àjíire Yorùbá gbogbo anything tó bá rí OPC kò sí OPC kankan tó ń ṣe bí olórí burúkú online o OPC Gani nìkan ni o ẹni OPC tó bá rí tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí OPC tó ń tàbùkù bá Ìgbòho àbí any other person má yí rí ẹ̀ wò Gani ni ìyẹn ìkíní. Ìkejì ni wípé anything tó bá rí àwọn OPC yẹn tó bá ń dá lára ní online tí wọ́n ń sọ àbí tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí má rò wípé ṣé ọ̀gá yín lóde ẹ̀ràn yín níṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ kàn ń dá wàhálà sílẹ̀ lọ́rùn Gani ni ẹ kàn ń gbógun ti Gani má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ajẹ́pọ̀ ò tí ì understand the game tó ń lò. Gbogbo nǹkan tó bá rí àwọn ọmọ OPC ẹ̀ tó bá ń ṣe online Ganiyu Ige Adams òun ló sọ fún wọn pé kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ ṣe bó ṣe sọ wípé in fact bó ṣe ní kàn ṣe àwọn ọmọ OPC ẹ̀gọ́ kì í ṣe tó bí Gani ṣe máa sọ pé kí wọ́n ṣe torí Gani máa ń jẹ́ kó yé wọn kí wọ́n ṣe láṣẹ bàjẹ́ tí wọ́n bá ṣe dáadáa ó máa ń gbé wọn ṣépè tó máa ń gbé wọn rẹ́ burúkú ni. Wọ́n kó àwọn ọmọ lọ lóríire everybody awátawà lábúrọ̀dù gan à ń wá ẹkún mu Gani ìjà ló fi jà throughout tó fi ní rí àwọn ọmọ yẹn gbà torí ó ti fi hàn gbangba wípé òun àti àwọn ará bí Fúlàní kọ́sítọ́mà dáadáa ni wọ́n. Kí ni agreement tó wà láàrin Gani àti àwọn ti north torí èmi rí kò dé ṣojú lásán mọ́ èmi rí nírí wípé àbọ̀ ti gbowó lọ́wọ́ wọn ni torí bó bá ti rówó Gani bọ́mọdé bá ròyìn àṣàkàrà dànù sí gbólọ̀rẹ́ o ṣé o ti gbowó lọ́wọ́ wọn tó ti promise wọn ni owó tó bá gbà ẹ bá wa sọ fún Gani kó lọ tètè dá owó padà because ilẹ̀ ti mọ́ lóró ẹ ní gbangba this is new face of Yorùbá land omi tuntun ti rú ẹja tuntun ti sọ nísàlẹ̀ odò ìwọ ló mọ̀ oníkan ogun ọlọ́mọ ogun èyíkéyìí tó bá wù ẹ́ kó ló ní ìwọ ló ní máa lọ ìwọ ló mọ̀ gbogbo Yorùbá hàn béèrè mọ́ lọ́wọ́ ẹ wọ́n pè é mọ́ ẹ̀yin náà ẹwẹ́nu lẹ̀kẹ́ wẹ́nu ọkọ̀ náà. Àwọn ìkanra tí Gani fi mọ́ Ìgbòho is what I don't know. Ṣé tó bá ṣèyàn lóore kó máa jẹ́ kókó sọ̀rọ̀ ẹ̀dí abáramóore jẹ ni ẹjọ́ ẹ̀yìn èèyàn mi. Ṣé tó bá ṣe ọmọdé yẹmọ lóore ṣé kí ọmọdé yẹmọ kó sọ̀rọ̀ ẹ̀dí abáramóore jẹ torí bàbá wa Ọọ̀ni wọ́n pè é ó sì jẹ́ wọn bàbá sì sọ̀rọ̀ wọ́n dẹ̀ promise láti support Ìrù Ẹkùn nítorí pé bàbá Ọọ̀ni support Ìrù Ẹkùn òun ló ṣe wá fẹ́ para ẹkú báyìí sí. Bàbá Ọọ̀ni sọ́pọ́ọ̀tì Ìrù Ẹkùn wọn kò fẹ́nu sọ́pọ́ọ̀tì lásán wọ́n ní àwọn máa fún wọn ní owó wọ́n dẹ̀ fún wọn lówó kódà elox tó tún fi gbáǹdì wọ́n ti fi kọ́kọ́rọ́ elox sílẹ̀ the next thing ó káwọn boys ẹ̀ síta oníkan lọ ṣe kọ́ lọ máa ṣe fídíò làwọn náà ṣe ẹ wá wo elox o ẹ wá wo elox o kò ń ṣe kábíyèsí kankan ló fún wa o lọ tọrọ elox lọ́dọ̀ kábíyèsí o tí Ìgbòho bá tọrọ ó wùwọ̀ olóríire ọmọ ni ó wùwọ̀ original ọmọ tán bí ire ọmọ gbà tí ò ṣíṣú yọ òwúwọ olórí ọmọ àlè ní bí ọmọ kan gbọ́dọ̀ ṣẹṣẹ nìyẹn torí pé ó gbà fáwọn bàbá ńlá bàbá báyìí ó gbà fọmọdé ilẹ̀ Kóòtù Àjíire Yorùbá ó gbà fàgbàlagbà ó gbà fọkùnrin ó gbà fóbìnrin ó gbà fáwọn bàbá unlike you Gani tó rí rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ilẹ̀ Yorùbá òun rí rẹ bẹ́ẹ̀ ni pé you are even above bàbá Ọọ̀ni Aláàfin àti the rest of them ó ti ríre ní ipò bẹ́ni wípé kò sí ẹni kankan àbí olórí kankan títí dé olórí pírẹsidẹ́ǹtì tó ń jẹ́ bàbá Tinubu tí ìwọ àti wọn ti fìgbà kan ṣe rí a ò dẹ̀ rántí ọjọ́ kan ìjọ̀kan nígbà tó ń gbowó lọ́wọ́ Tinubu bí Tinubu bá wá di èèpo ẹ̀ jírí lénìí lọ́wọ́ ẹ̀ Gani ó ti gbàgbé wípé bọ́dí náà nígbà kan rí ó máa ń tẹ ọmọ ẹ̀dìyẹ pa síbẹ̀ ni kò sí ìgbà tó kanlẹ̀kùn ilé bàbá yẹn tí wọ́n ṣí tó dẹ̀ máa rán ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ìsì ẹ̀ OPC lọ sọ́dọ̀ bàbá Tinubu tẹ́ ẹ máa lọ ń gbowó ń bẹ̀ bí bàbá Fáṣẹ̀hùn bó ṣe máa rán àwọn èèyàn títí wọn tó máa lọ gbowó Gani nìwọ náà máa rán àwọn èèyàn títí ẹ tẹ́ ẹ máa lọ gbowó tí bàbá Tinubu dẹ̀ ń kówó fún gbogbo yín nígbà náà. Báwo ló ṣe wá expect wípé ní ìgbà tí àárín ìwà àti bàbá Tinubu ò ti wá gún mọ́ nísìn ẹni ọ̀dẹ̀ pọ̀sẹ̀ ò dẹ̀ gbúdọ̀ bá bàbá Tinubu ṣe dàtí Ìgbòho dẹ̀ ti wá bá bàbá Tinubu ṣe ìgbà tí à ń ṣe Yorùbá nation kẹ́ máa rí ilé ayé o kẹ́ lè mọ irú èèyàn ẹni burúkú tí Gani jẹ́ tí ń pọnmọ́ rẹ balùwẹ̀ ṣọlá ò ní gbọ́ ni àwago ò ní gbà ìwọ máa gbọ́mọ ìyá sílẹ̀ àmọ́ máa bá ẹ fọmọ eré ẹ̀ àmọ́ máa fi dé fún ẹ ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo agbára wo lo ní tó ń gùn ẹ̀ gan kí ni ẹ̀ ta ni ẹ̀
ta ni ta ló ń dún gàràgàrà mọ́ tó o bá lo lóògùn jàrọ̀ ní nínú ayé ṣé o mọjọ́ tó o máa kú ni èèyàn mélòó bó bá lo lágbára tó nílò ayé ó yá bó síta kó wá sọ fún mi ọjọ́ tó fẹ́ kú kí n lè mọ̀ wípé lágbára ni ẹ́ kò ṣe pé wàá sọjọ́ tó fẹ́ kú nìkan sọ irú ikú tó máa pa ẹ́ ká lè mọ̀ wípé agbára ń bẹ lọ́wọ́ ẹ ṣùgbọ́n tó o bá ti mọjọ́ tó máa kú tó o sì mọ irú ikú tó máa pa ẹ́ o ò sì sí mẹ́dọ̀ kó bí calm down kí ló dé nígbà tí bàbá Ọọ̀ni ti promise pa máa fún ní hilux o tún ti jowú hilux Gani ò ní tìjú ìjọ tó ń pín tìjú wàláì ò padà sí nílé àwọn tó ń sọ wípé ọmọ inú pé ni ẹ ò kò sẹ́jẹ̀ Yorùbá lára ẹ wàláì wọ́n mọ̀ ẹ́ nínú wọ́n mọ̀ ẹ́ níta torí ọmọ Yorùbá máa ń mojú wọ́n máa ń mọ́ra ó tiẹ̀ lámúmọ́ra pàápàá gbogbo ara ẹ máa ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àwọn obìnrin lára wa máa ń gbọ̀n Gani ara ẹ gbọ̀n ju obìnrin lọ ó tún lámúmọ́ra yìí lọ́ọ̀tì ẹ jẹ́ àgbọ́rọ̀ lẹ́nu ọmọ kan oríjìnà. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè ọ̀nàrẹ́bù sẹ́nitọ̀ gọ́vnà bàbá adúpẹ́lọ́ bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá adúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ ó dẹ̀ sí bẹ́ẹ̀ tí bàbá Ọọ̀ni yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa wọn làwọn adúpẹ́lọ́ bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo kọ́lọ́ jẹ́ mi yóò gbé bá ṣe kábíyèsí mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state ìrú ẹkùn tí Àwòrò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so a fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́ sí iṣẹ́ tí wọ́n ní kẹfì ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹfì ṣe security bàbá làwọn fẹ́ kẹfì ṣe lọ́sùn òun ní kẹfì ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ wá ń jà wọ́n á lè gbé mọ́tò ìrú ẹkùn lọ́bẹ̀ security ẹ ṣàbò fáwọn aráàlú ẹni tí ń lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jiyàn gbé ẹ wá wọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé òsì tó ṣe wọgbó ẹ wọgbó tí wọn ẹ bá wọn pò ó kọlọ́njẹ́ bàbá wa Ọọ̀ni ogun wọ́n dàgbà wọ́n lò bí 170 inú ayé wọ́n jẹ́ pé sẹ́tọ́lọ́ rẹ́ bàbá Ọọ̀ni wá jẹ́ kọlọ́njẹ́ kí wọ́n lè jẹ àfi bàbá wa Olúbàdàn ẹ bá ń ṣe kábíyèsí bàbá wa Olúgbọ́n ti orílẹ̀ gbọ́n kábíyèsí bàbá wa Ùjalẹ̀ kábíyèsí bàbá Aláké kábíyèsí bàbá wa Ajérò kábíyèsí Ajérò ti Èkìtì kábíyèsí Olúkòtì ti ìlú Èkìtì kábíyèsí Oníkòyí kábíyèsí Òsímọ̀wé gbogbo ọba pátápátá bàbá wa Ọlọ́wọ̀ àfi gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta kábíyèsí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin of Ọ̀yọ́ àwọn dúpẹ́ lọ bàbá wa Ọ̀nìrìṣà Ọlọ́run jẹ́ mi bàbá Ọọ̀ni ogun dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún chẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wá gbé mọ́tò lẹ̀ Ọlọ́run ní pa bàbá Ọọ̀ni rẹ Ọlọ́run ní pa wọn rẹ adúpẹ́ o gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ yín o òun tẹ̀ nítorí ẹ̀ sí òní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá Ọọ̀ni Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o Àwòrò òní jáàmù ọmọ ọkọ̀ sí ni o ṣèǹkẹ́ ṣe dáadáa lọ́sùn o ṣe dáadáa o. ṣe ti rí báyìí bàbá wa Ọ̀nìrìṣà wọ́n ń ṣe promise and fail ó dáa kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ bá bẹ́ẹ̀ ó dẹ̀ dáa kán ṣoore fúnyàn kéèyàn náà mọ̀ọ́re kò ń ṣe kán ṣoore fúnyàn kéèyàn máa ṣe báyìí kí ló dé tí Gani sọ gbogbo nǹkan di competition kí ló dé ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹjẹ́ àbèrè lọ́wọ́ Gani ṣé Gani ò dẹ̀ ní láìfù mọ́ ni ṣé Gani ò ní ayé mọ́ ni ṣé ayé Ìgbòho ni Gani dẹ̀ ń gbé ni ṣé wọ́n ti gba ayé Gani lọ́wọ́ ẹ̀ nítorí Gani ò láyé mọ́ o kí ló dé tó ṣe jẹ́ wípé ní títí Ìgbòho bá ti ṣe the next thing Gani ti bọ́ síta ó ti ṣe the same thing àbí kó máa condemn ẹ̀ àbí kó máa ṣe competition pẹ̀lú ẹ̀ does that mean wípé Gani ò dẹ̀ láyé mọ́. bàbá wa Láàfin ṣe ẹ̀dẹ̀ tí ń rí ẹ̀rí pọ́n náà wọ́n sí yín yẹ́rì mọ́ iye ìgbà tó ti bojú yín jẹ́ lẹ́yìn ìgbà tẹ́ débẹ̀ bàbá ẹ̀yin lẹ́yìn máa withdraw oyè yìí kúrò lọ́wọ́ Dìmánà bó tilẹ̀ jẹ́ wípé oyè yẹn náà padà useless oyè yẹn tẹ́ ẹ gbé fún ó useless èyí tó yẹ kí oyè yẹn kó bu iyì wá kún yín lórí àpèrè Aláàfin lọ́yọ̀ọ́ ẹ rí oríṣiríṣi nǹkan tó fi ránṣẹ́ sí yín ó fi kún ọ̀tẹ̀ yín ó fi kún oúnjẹ káwọn ó fún yín ní hatred oyè tó bu iyì kún yín ní Ọ̀yọ́ Aláàfin ìgbà tó dọ̀dọ̀ Gani èpè ló ń gbé wá bá yín hatred ìkórira everybody ń sá nobody tó fẹ́ bá yín ṣe
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀mí èèyàn tó ti bọ́ ń bẹ̀ lórí ọ̀rọ̀ tá a wà lẹ̀ nínú iṣẹ́ ọwọ́ Gani. Ṣé nǹkan tẹ́ ẹ ní kí Gani fi orí oyè tẹ́ fún ṣé nǹkan tẹ́ ẹ ní kó fi ṣe nìyẹn? Ṣé bẹ́ẹ̀ ni kó fi defend ṣe bí àwọn tó ń joyè ṣe bọ́ máa fi ń defend ilẹ̀ Yorùbá àti ìran ọmọ kóòtù ajíire ni? Ṣebí Gani níṣẹ́ ó ti yí padà kò fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò fi defend ilẹ̀ Yorùbá mọ́ ó fẹ́ fi pa Yorùbá ní báyìí sí. Nígbà tẹ́yìn ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ gbóyè fún pé kó fi protect yín tó wá mú oyè tó wá fi kọjú ìjà sọmọ yín ṣé ẹ rí wípé omi ti ń tẹ̀yìn wọ̀gbé yín lẹ́nu báyìí sí bàbá láàfin omi ti ń tẹ̀yìn wọ̀gbé lẹ́nu. Oyè tó jẹ́ titi yín tẹ́ ẹ fi dáyàn lọ́lá kó máa protect ọmọ Ọ̀yọ́ state o kó máa protect dúkìá yín o kó protect kí kankan má ṣe yín o òun gan ló wá fi ń gbógun ti àwọn ọmọ Ọ̀yọ́ state ṣe rí wípé ẹ ti ṣe ní burúkú fọyè fún ṣe rí wípé wrong person lẹ lọ gbóyè fún ṣe rí Bíbélì sọ o Bíbélì ní bàbá ló jèso àjàrà àwọn ọmọ lè yín kan bàbá Adéyẹmí àná báyìí wọ́n ti gbowó mílámílà owó báyìí wọ́n ti ná tán àwọn ìyàwó ti gbẹlé tán máa gbé oníkálukú ti pín tiẹ̀ ní bàǹbà sí wọ́n ti náwó tán wọ́n rántí mọ́ báyìí bàbá dẹ̀ tẹ lọ ti sínsìn àwa ló dẹ̀kù sẹ́nu ẹ̀ mẹ́hàn. mẹ́hàn bàbá Láàfin Adéyẹmí ẹ wo èèyàn tẹ́ fi joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ti bẹ̀yìn yín jẹ́ o wọ́n kọ́ wa re wọ́n bí wa re níṣẹ́ ló yẹ ká máa fẹ́ pé ránṣẹ́ ni o. orúkọ ti expire ọmọ ayé. ó dẹ̀ máa fúnra ìṣígbáwò láti náà ni pẹ̀lẹ́lẹ̀ tó ń bá lọ yìí. gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi jẹ oyè láwùjọ tó mọ advantage oyè náà ó mọ èèwọ̀ ẹ̀ nígbà tó bá ń favour ẹ̀ ó mọ èèwọ̀ ẹ̀ mọ́ nígbà tí ò bá favour ẹ̀ mọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò èyí lẹ́sọ tí yín dá ti modern one tábà ní nǹkan ṣe aráàlú àmẹ́yìn lẹ mọ ẹ̀tọ́ pé ẹni bá jàre Ọ̀nà Kakanfò lè dọ̀bálẹ̀ fún ọba kankan wọn àwí fún who is fooling who ibi tó òkè àgbà kò sọ́ba kankan tó ní kẹ́ dọ̀bálẹ̀ fún náà mọ́ àmọ́ rú yín tí ò ní dọ̀bálẹ̀ fún ọba kan mọ́ láwùjọ ẹ̀yìn ìlú ni rú yín máa gbé ẹ̀ mọ́ bí tẹ́ ẹ kọ́lé sí. aṣọ pupa ni rú yín máa wọ̀ kiri ẹ̀ mọ́rú aṣọ tẹ́yìn wọ̀ kiri. Let's call a spade a spade. Awítàwí ọ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ wà ní. àsìkò ní gbogbo nǹkan nílé ayé. Àsìkò ní gbogbo nǹkan tẹ bá fẹ́ tẹ bá kọ̀ ẹ fi àsìkò ilé ẹlẹ́fẹ́ ni tọ́lọ́ ń gbé lé lọ́wọ́ ìgbà kan ò dẹ̀ lọ bí òréré ẹni náà ó lò ó náà ó lò kọ́lọ́n kó jẹ́ kó pẹ́ ni àsìkò tíyín ti lọ tọ́lọ̀ bá ní kẹ́sì máa wà nínú ayé kẹ́ máa sẹ̀mí ẹ lọ jòkó jẹ́ pẹ̀lú irú tẹ́ ẹ gbé lọ́wọ́ kò yẹ kẹ́yìn kó sínú ayé mọ́ ó yẹ ká máa yìn ín lẹ́yìn nígbà ayé rẹ̀ èyí sílẹ̀ kọ́tẹ́ ẹ̀ fẹ́ kú yìí. Gani ti lẹ́yìn Yorùbá ẹ̀yin lẹ tí gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ máa ń jẹ́ kán kú ó ní ẹ má ti òun. kó já ti òun náà ó ló máa lọ ká lè máa pariwo tiẹ̀ náà gbá nígbà ayé rẹ̀ ìyẹn ni. gbogbo bá ṣe ń ti Gani o iye ni Gani ti rí mọ́ wa lọ́wọ́ o Gani rìvásì ni. yóò lè tì tó mọ̀ ní pé kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fáwọn ọba lọ́ba. kò gbúdọ̀ dọ̀bálẹ̀ fáwọn ọba as a generalismus of Yorùbá land ṣùgbọ́n tó bá ní iṣẹ́ generalismus dé Gani á bẹ̀rẹ̀ ìjà á sọ di wèrè mọ́ everybody lọ́wọ́ iṣẹ́ náà ni kò wá ṣe ìjà ló máa jà ó dẹ̀ ti yé wa gbangbangbangba sí wípé àti Gani àtàwọn ọmọ OPC ẹ̀ kò sí ìkọ̀kọ̀ tẹ̀dẹ̀ wà fún mọ́ nílẹ̀ Yorùbá fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà kò sí gbogbo mítì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tẹ́mi gan mọ̀ sí láàrin àwọn lọ́balọ́ba níjòyè tí wọ́n ń ṣe káàkiri lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ kóòtù ajíire sìn wàláì kò sí Gani ń bẹ̀ Gani gan ṣó wà àwé ẹ̀pọ̀n ṣe mítì ni ṣé Gani gan wà àwé ẹ̀pọ̀n ṣe mítì ni kò tiẹ̀ mọ̀ ó sí nínú gbogbo mítì yìí gbogbo bọ́yẹn ń tukọ̀ ilẹ̀ Yorùbá mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ mo náà ti jíṣẹ́ mọ́ ẹ wọ́n ti túṣe ìpínsẹ̀ Gani wọ́n ti túṣe pín Gani gbàgbé wọ́n ti túṣẹ́ pín
kò wá síbi tó ti relevant mọ́ tí ò bá jẹ́ wípé ọpẹ́lọpẹ́ ọdún àwọn festival tó ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá àtẹ̀yítọ́ pè sí àtẹ̀yítọ́ fi kàn ẹ́ tó wà wí ẹ̀ tó invite ẹ sí táwọn ọmọ ẹ mọ̀ wọ́n sáré wá bá ẹ wàá wá owó ló jẹ́ kó máa rí mọ́tò ẹ wọ́ọ̀mù kó máa rí bí gbé mọ́tò lọ Gani á wá tó convoy Gani á wá tó convoy ó ń lọ síbi ọdún Olókùta festival Olókun festival Erùpẹ̀ festival Ọ̀ṣun festival Kukuruku festival Àyàn cockroach festival Ìdó festival Igi festival Elékan festival ìyẹn nìkan ni Gani dẹ̀ ń lọ tó Ọlọ́run òun ló jẹ́ kí Gani máa rí ibi gbé mọ́tò lọ àìjẹ́ bẹ́ẹ̀ Gani á ti máa run lé o èyí abroad ò lè kùgìrì wá mọ́ bíi ti tẹ́lẹ̀ olójú country tó lè wọ̀ mọ́ gbogbo ẹ̀ ti dojúrú bí ẹsẹ̀ télọ̀ Gani á ti máa run lé by now ọpẹ́lọpẹ́ àwọn ọdún yẹn láìpẹ́ láì jìnnà Gani wọn mà ní máa pè é síbi ọdún mọ́ a tún ti sọ lónìí lálẹ́ ìbáyìí bá tún ṣe a tún ti ṣe sọ yìí àṣẹ tún ti gùn a tún ti sọ àṣẹ tún ti gùn láìpẹ́ láì jìnnà wọ́n mọ avoid rẹ o wọn ò ní máa pè é síbi any festival mọ́ a jẹ́ tó lókun ẹnìkan àbọ̀dún ifá ẹnìkan ọdún títí ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ máa pè wá síbẹ̀ gan ni wọn ò ní wá wọ́n á máa yẹra fún ẹ láti sìn. sórí iṣẹ́ ibi tó mọ̀ ọ́n ṣe sí ìran ọmọ Yorùbá tó ń ṣe níkọ̀kọ̀ túbọ̀ lọ máa ṣe àwa onílẹ̀ ń lò wá àwa ní pàṣán tó nílẹ̀ ń lò fún ẹ ní gbangba ẹni àgbààgbà tí ò bá mọ nǹkan tó wà nílẹ̀ yìí tó bá tọrùn bọ́ ẹ jẹ́ máa lọ tọrùn bọ́ nǹkan tí ò kàn yín ẹ jẹ́ má tọrùn bọ́ nǹkan tí ó kàn yín bẹ́ẹ̀ ni Gani wọn lásìkò ẹ ti tó ilé yá ilé tó lọ jẹ́ kí ilẹ̀ Yorùbá mí jẹ́ kí a mí fọmọ ọkọ lẹ̀ ẹjọ́ kí ló dé tàlejò fẹ́ donílé tó nílé wá padà ń dàlejò kí ló ń ṣẹlẹ̀ ẹ dúró náà dára ẹ wá Gani wá Mákindé ló gbé ilọ̀sì yẹn fún ẹ ìgbà tí Mákindé ti wá gbé ilọ̀sì fún ẹ kó o fi ṣe kí ni ẹjọ́ gbogbo ọmọ Yorùbá ẹ bá mi kọ síbi comment section ẹ bá mi panupọ̀ béèrè lọ́wọ́ Gani okay Mákindé ti gbé ilọ̀sì fún ẹ oní kò ń ṣọba ẹ máa continue gbogbo yín ṣe bóun ló ẹjọ́ ń connect ara yín mọ́ àwọn Fúlàní ní north àbí ẹ ti lọ sásábẹ́ gbogbo wọn kò sí wàhálà àmọ́ gbogbo bó ṣe ń lọ ibi tẹ́ rò wípé àmọ̀dé àmọ̀jù bẹ́ẹ̀ lọ okay nígbà tí Mákindé gbé ilọ̀sì sí DNC ọmọ Yorùbá ẹ béèrè lọ́wọ́ Gani kí ni Gani fẹ́ fi ilọ̀sì ṣe torí ètò ààbò ilẹ̀ Yorùbá báyìí minus ló jẹ́ ń bẹ̀ kò sí nǹkan wà useful mẹ́ àárí ẹ wà meaningful mẹ́ kí ló fẹ́ fi ilọ̀sì ṣe ẹ lókàlà à ń gbọ́ yín sà. hello sà à ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni sà ẹ má bínú. ṣáájú ẹjẹ kọ́kọ́ kí n lọ ẹkùn iṣẹ́ takuntakun. yes sir. ẹni tí téèyàn ò bá pín wà láì títẹ gan ni ẹ gbìyànjú you are a big woman in a man. You understand? Yes sir. God bless you. The research tẹ lọ gbé wá yẹn tẹ ṣe fún wa wàhálà ó dùn mọ́ wa ní gbogbo àwọn ọmọ Yorùbá. On behalf of our Yorùbá ní diaspora everywhere ẹ ṣe gan. Ẹ tún máa bá wa gbé bàbá yẹn wá ẹ máa bá wa gbé oríṣiríṣi wá ẹ jẹ́ káwa gan ṣe dínkù fáwọn traditional religion wa fúnra wa. Okay. Ká máa gbé wọn wá. So a lè jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé wọn ò kú wọ́n ṣì wà ṣẹ̀ṣẹ̀ wà. Ṣé ti gbọ́ sọ ṣe gbọ́ máa. Bẹ́ẹ̀ni sir. So ẹ ṣe rí mo fẹ́ ṣèlànà kan lórí ọ̀rọ̀ Gani. Ṣé o yẹ yín mà? À ń gbọ́ yín sir. Ṣé rí Gani òun ni ń sọ wípé kán má dáná òun ló ń gbé polu náà. Á dẹ̀ máa ẹ tó bá náà ń fẹ́ rí ṣoṣo náà ni á máa rí ṣoṣo òun wà. Òun àtàwọn tó ń jọ ń kóra wọn jọ tó ń sọ wípé kán ceasefire kó lọ bá Trump kó lọ bá Trump kó sọ kó ceasefire kì í ṣe ọ̀rọ̀ a máa continue láti máa kó fún ẹni kòsàkòsà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti jọ ń ṣe tẹ́ bá ti ń kóra yín papọ̀ tẹ́ jọ ń ṣe tẹ́ jọ ń pète èrò ibi lórí ilẹ̀ Yorùbá àṣírí á máa tú ni. Àti Mákindé náà alágídí agbòdì
tó gbé pàtó kínní fún ẹ kò gbé fún ẹ nígbà táwọn ọmọ wà ní kiri cherry kò sí kọ́ má probo ìgbọ̀gbọ́ yẹn náà. nígbà tí àwọn kó àwọn ọmọ lóríire Mákindé ò gbé ìlọsì fún kó wọnú gbó lọ o Ọọ̀ni wá gbé ìlọsì fún gbó o Mákindé náà wá gbé ìlọsì fún. ṣé ti rí nílẹ̀ Yorùbá tá a bá tó orúkọ yín ká fún yín fáyà tó fàyà ká kó fún yín kóbàkóbà ojú yín kò ní bó ó yẹ ká ṣe fún yín ni. mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú bó ṣe bá mi kó fún yẹn àwọn tó jẹ oyè tó jẹ yẹn inú gbóná wà kó à ń rí Ọ̀yọ́ ìṣòrí dáadáa kì í ṣe ìtàkùn wa ó yẹ kó lé ẹ ó yẹ Fáṣọlá àbí kí lórúkọ ẹ tó wà ní Lagos State kó lé ẹ kó lẹ́kọ̀ọ́ tó wà yẹn kó wọnú gbó lọ kà ní. aṣọ owó rẹ́ẹ̀dì náà ń wọ̀ àwọn tó ń jẹ oyè tó ń jẹ bọ́ sínú igbó Ọ̀yọ́ kó lọ dúró síbẹ̀ ìwọ ló yẹ kó wà tí ó yẹ kí bàbá Tinubu sọ gan nìyẹn ibo náà gboyè ní oyè tó gbà yẹn lọ máa ṣe níbi tó ti jẹ oyè yẹn lọ́yọ̀ọ́ kó sí inú gbóná kó lọ dúró síbẹ̀ wọ́n á jẹ́ káwọn Fúlàní máa dúró nígboro kò jẹ́ kó máa dààmú wa kiri lọ dúró níbi tó ti ń joyè wá àwọn tíyàwó àtàwọn nuisance ẹjọ́ ń kóra yín kiri tó àwọn tí ò ní ìran tí wọn ò ní kankan àwọn tí fámìlì wọn tí wọn ò lè kọ́ọ̀pù wọn tí wọ́n sọ̀sọ́kùsọ lórí afẹ́fẹ́ tí wọ́n ń gbógun tẹni tó ń ṣe rere irú wọn yẹn náà tó máa ní fámìlì gidi ni ó yẹ kó lè máa bá wọn sọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ ní àwọn tó jáde yẹn ẹ̀gbọ́n àbí bàbá tí má ti sọ wọn fún straight. rí bó ṣe ń ba yé ara wọn jẹ́ lójoojúmọ́ wọ́n ti wà frustrated ẹ̀mí wọn ti fẹ́ pin wọ́n lọ gbé bọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́ títí lẹ́sprẹ́sì Ìbàdàn. ẹ̀ lè dààmú ẹ̀jẹ̀ tó ń gbé jáde ok wọ́n ti gbé patrol team fún ẹ ń sìn àbí patrol fan fún ẹ wọ́n sì tà náà. ìgboro yá ìwọ náà lọ mú bì kan ó jẹ́ ní Ọ̀yọ́ state náà tán ti fún ẹ ní jẹ́ kárí ibi tó wọ̀ lọ dúró. kó àwọn ọmọ OPC ẹ̀ tó fi ń ṣe nuisance online kó wọn lọ bẹ̀ kárí yín. kó wọn lọ síbẹ̀ kí ẹ lọ ṣe kankan. bójú Ondo state ni Ogun state báyìí wọ́n ti ṣí lọ bẹ̀ àwọn bandit ti ṣíjú síbẹ̀ lọ sógun state wọ́n ní ìdí. lọ́ fi ṣe patrol inú gbé ṣé mi sì bí iṣẹ́ fan lọ́ fi ṣe máa Toyota àwọn ẹ̀bẹ̀ ò ríra fún yàn ìwé orí pé ẹjọ́ gbọ́n ni torí nígbà tó bá máa fi lò fóṣù mẹ́fà ń sìn wá ló ti gbódó wọ́n kàn kú bí fún ẹ náà ni kó máa fi káàkiri ìlú kó máa fi fẹ́yàwó níyàwó kiri torí nǹkan tá à ń gbọ́. mọ́tò èyí tó wà nídìí ẹ̀ tó ń gùn lọ́wọ́ Mákindé náà ló gbé fún. kó máa fẹ́yàwó yàwó kiri. ìgbà tó fi ṣe Àmọ̀tẹ́kùn brand ambassador ní Ọ̀yọ́ state ní Mákindé gbé mọ́tò ìdí ẹ̀ fún kó tó ṣẹ̀ tó wá gbé ìlọsì fún sìn. àtijọ́ tó ti fi ṣe brand ambassador Àmọ̀tẹ́kùn ìjọ́ wo lẹ ráṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn Gani ìjọ́ wo lẹ Gani ló ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn. ìjọ́ wo lẹ gbọ́ pé Gani ti ẹ̀ comment lórí àwọn Àmọ̀tẹ́kùn bọ́n ṣe ń ṣe ní Ondo State pé mo wá fíṣítì ní ọmọ àwùjẹ dẹ àdìbòbọ yìí ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀rí tó mọ̀ padà ní tó ń gbá bọ́ọ̀lù ni ceremonial Gani Adams is a footballer. Go and read your history very well red ló yẹ kó máa wọ̀ white tó wọ ẹjọ́ tó ti bẹ̀rẹ̀ sí wọ́n ló ti tẹ́ tó mọ̀ Gani èmi sọ public fún ẹ àsọmọ Yorùbá èmi tún mọ Yorùbá jù ẹ lọ gbogbo history tó lọ ń kà tó kọ́kọ́ lọ study dáadáa tó kọ́kọ́ má ti pẹ̀ sí nǹkan kan history ló máa sọ tó bá ní kó wá ẹ̀fọ́ wọn bì kan history ló máa sọ wọ́n ṣe ń mú ẹ ló máa bọ̀rùkà o ò tí ì mọ̀ nǹkan kan èmi ti sọ by January wọn ò ní gbúrò ẹ mọ́ kì í ṣe pé. àṣẹ tún ti gùn. ó dàbọ̀. àṣẹ tún ti gùn so ó tẹ̀ ti dé ó ti lọ nìyẹn àṣẹ ti gùn nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ so ẹ̀yin èèyàn mi actually lẹ́yìn bàbá tí a gbé wá mo rò wípé àìmọ̀ lè treat another very crucial topic again but time ti lọ ní ẹyọ Suleiman Raji bàbá Sulele ó ní ààrẹ fúbọ́là Yorùbá I too love my people ẹ ti rí ibi tí ààrẹ ti fagbádá gbá bọ́ọ̀lù àtọ̀pá tó gbé dání fàájì ni Gani ṣe kiri Gani ò ní nǹkan kan tó fẹ́ ṣe fàájì ni Gani jẹ. ẹ ra sà á gbọ́ yín sà. ṣe rí ọ̀rọ̀ tí bàbá wa tó sọ̀rọ̀ tán yìí tó ṣe sọ actually ṣe rí ọ̀rọ̀ Gani Adamu Gani Ìdààmú tó ní òun Gani Adams a ní nǹkan kan lọ títí láti sọ lórí ẹ̀
so ẹni tó lọ́n ti mú tó kùkù tó wá ń lu pálọ̀ rẹ̀ wọ́n kó àwọn èèyàn ẹni tó gbé mọ́tò fún kò rí gbé fún tó ó wá rí i pé ọ̀ọ́ni gbé mọ́tò fún bàbá sí ẹ̀ka ẹ̀ àwọn náà wá lọ gbé lọ́ọ̀sì fún Mákindé lọ gbé fún. ṣé ìyẹn gan ò yẹ kó dá wa lójú àwa ọmọ Yorùbá pé ìyẹ́ tá a rí lójú omi tó dúró tó ń jó onílù ẹ̀ wà nísàlẹ̀ ẹ jẹ́ kójú wa là àwọn tán kó ní bí a ṣe mọ̀ pé a ti ń sọ ti pẹ́ pé àwọn tán lọ kó ní oríire yẹn pé ó ní kankan tó fà á ó yẹ kó ti wá dá wa lójú kò yẹ kán ṣe máa sọ fún wa ó ti clear now. nígbà tí bàbá Ọọ̀ni tìtorí iṣẹ́ ribiribi tí CSI ń ṣe pẹ̀lú ìlú ẹkùn wọ́n pè wọ́n compensate wọn wọ́n dẹ̀ fi ìdùnnú wọn àti bínú wọn ṣe dùn sí àwọn pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ní ilẹ̀ Yorùbá wọ́n fi hàn sí wọn. àwọn Boko Haram committee náà wọ́n ṣe tiwọn kò wá yẹ ká mọ̀ pé no this is clear something. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ tí gbogbo àwọn yòókù náà ń pariwo ẹ̀ Ọlọ́run dẹ̀ ń tú àṣírí wọn ò níbò mọ́ o. kò níbò. ibikíbi tó bá kù sí lọ́rọ̀ wọn onílẹ̀ àtúbọ̀ máa tú àṣírí. Gani kó àwọn ọmọ OPC síta kó máa bójú Ọọ̀ni jẹ́ kó máa yẹ̀yẹ́ bàbá Ọọ̀ni. Gani ó ti le tó yẹn ó ṣe kúkú bá síta kó sọ̀rọ̀ sọ́ọ̀ni fúnra lára ẹ fèsì Ọọ̀ni náà. yèyé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣe rí ìka tó bọ́ wọn tó fún wọn lóúnjẹ ọkùnrin ti gẹ́jẹ́ Ọ̀yọ́ náà ti fi jọ ẹjẹ ilé tó ní ohun tó ti ń gbé pàpà kiri. Ọ̀yọ́ state náà dẹ̀ ti káwọn ọmọ lọ ní school kò dẹ̀ rí oyè yẹn kò dẹ̀ lè fi torí oyè yẹn kó fi ṣàánú wọn mẹ́. ó ti bojú Ọ̀yọ́ ọ̀hún jẹ́. ó wá fi Ààrẹ Ọ̀nà Kakanfò ó fi ń gbógun tọmọ Ọ̀yọ́. ọjọ́ mélòó ló kù fún ẹni tó ń gbé búdúrí lọ́ọ̀sì fún tó ọjọ́ mélòó ṣebí tó bá ti kúrò ńbẹ̀ tiẹ̀ tán nìyẹn. rárá bóyá àwọn nọ́dánà àwọn Fúlàní calivate ẹ mọ̀ pé Mákindé desperate wọ́n ti sọ fún yín pé òun ló máa replace Tinubu ẹjẹ́ àjọ máa wo. yèyé ẹja rọra máa wò ó tiwa. Mákindé tó ń ṣe kùkùgbẹ ń du sọlọdẹ ó ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ ẹkọ ẹjẹ́ àjọ máa wò ó. yèyé ọdún eégún lọ̀rọ̀ àwọn ará bíi. a tó tán. ó ti fẹ́ tán Gani ti fẹ́ parí gbogbo gulegule yìí iṣẹ́ mọ̀ pé àwọn dádì wa tán sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn tán sọ̀rọ̀ tán ẹ̀pọ̀n ní sọ̀rọ̀ tán lórúkọ Ọlọ́run o tí wọ́n sọ̀rọ̀ tí kí n tó sọ̀rọ̀ yìí ṣé wọ́n ní January gan tiẹ̀ pẹ́ jù nígbà tí October tán bá declare regional ẹ̀rí gbogbo àṣírí wọn tó ti tú ogo lè bò mọ́ ẹja kúrò lórí ẹ̀. ẹ ṣeun bàbá God bless you sir. ẹ bá tẹ̀síwájú ẹ ṣeun àmì sà ẹ ṣeun tó ẹ̀yin èèyàn mi àròjọ musolókun ibi tá a máa fàdágbé ètò ọ̀rọ̀ sí lélẹ̀ ẹ̀yin bàbá dára káàkiri àgbáyé mo kì yín lẹ́ẹ̀kan sí mo kì yín o lórí TikTok ẹ̀yin olólùfẹ́ dára ẹ ṣeun mi ẹ kú gbogbo ìgbà mi ẹ kú gbogbo ọjọ́ gbogbo àsìkò ẹ ṣe gan ni a tún máa fi eléyìí ṣe lọ ẹni tó bá ní ká má padà wá òun là ní dé bá ẹ ṣe gan ni o ẹ kú àdúró ti the gift and everything God bless you as you support my show tonight Ọlọ́run á bá mi support yín ní gbogbo ọ̀nà ó dàbọ̀ bye for now. So now back to the matter. Òun ni o ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí Malam Jigri tó sọ tó ní Nigeria belong to the Fulanis, to the Northerners. Ipe àwọn làwọn ní Nigeria, anybody tí ò bá ti fàyè gbà wọ́n kó fi Nigeria sílẹ̀. Tó bá jẹ́ Southerner kan ní side ọ̀dọ̀ wa ló sọ. Ṣé ẹ mọ̀ wípé àwọn Northern leaders and elder bí irú àwọn wo bí Gumi
bí Àtíkù bí gbogbo wọn ṣebẹ́ ti máa rí gbogbo wọn á ti gbogbo orí social media á ti máa kún àbí wọn á ti máa wọ́n ní Ìgbòho ó fẹ́ dógunlẹ̀ ó fẹ́ dájà lẹ̀ ẹjọ́ kí ló wá dé láti ìgbà tí Málàmù yẹn ti sọ kí ló dé tí ààrẹ anybody ní northern part of Nigeria kó wá condemn nǹkan tí máa yẹn sọ ààrẹ anybody kó condemn ẹ o tó já sí wípé wọ́n ń jẹ́ kó yé ìwọ àti èmi pé kí ni ohun tí Málàmù yẹn sọ orin tó fọ fún fèrè ẹ̀ òun ni fèrè ẹ̀ fọn jáde nǹkan tí wọ́n ní plan agenda wọn òun ni Málàmù yẹn unleash síta the funniest part of it ni wípé the same Malam came out wọ́n interview ẹ̀ wípé ọ̀rọ̀ tó sọ ó ti dá wàhálà lẹ̀ nǹkan kan ó lóun ò fi reluctant lórí nǹkan tó ń sọ òun dẹ̀ ṣì ń dúró lórí nǹkan tó ń sọ ó lóun ò hold anybody any apology or whatsoever kí a lè mọ plan agenda tí evil agenda tán ní sílẹ̀ gbogbo àwọn fídíò yìí òun la ṣe sínú àwọn short video ó wà lórí YouTube channel wa ẹ ní láti lọ wò kẹ́ bá wa drop comment wá síbẹ̀ ní next show ọ̀pọ̀lọpọ̀ kan la máa treat lágbára lọ́wọ́ lọ ẹ má gbàgbé láti wá darapọ̀ mọ́ wa lórí live show God bless you as you do so. Gbédègbéyọ̀ media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.